ẹ jẹ́ káyé tọ́ra wa jẹ. alájì kan lòun ò fáriwo ariwo kan òjúlé kéwù lọ. ìkan sọ̀rọ̀ kan létí mi láàdúgbò tiwa. ó lóun kì í jẹ́ bí ìbàdí ìdógún mo níta lóògùn dúdú kan lákùn kò fún mi lálàyé ọ̀rọ̀. èmi jẹ́ kíbà mo jẹ́ mi ìdúgbò gbogbo ẹran jíjẹ ni fún àwo. ọjà oníbi àásùn sí ibi àwo bá kú sí níṣẹ́lẹ̀ ẹni. ayélujára gbogbo wa láwọn ṣàmọ́dún o. gbogbo wa láwọn ṣàmọ́dún. ọkọ ò ní kú o aya ò ní irun gbogbo wa láwọn ṣàmọ́dún. ayẹyẹ gbogbo wa láwọn ṣàmọ́dún o. gbogbo wa láwọn ṣàmọ́dún. gbogbo wa gbogbo wa láwọn ṣàmọ́dún o. gbogbo wa láwọn ṣàmọ́dún. ọkọ ò ní kú o aya ò ní irun gbogbo wa láwọn ṣàmọ́dún. ayélujára gbogbo wa láwọn ṣàmọ́dún o. gbogbo wa gbogbo wa gbogbo wa láwọn ṣàmọ́dún. ọkọ ò ní kú o aya ò ní irun gbogbo wa láwọn ṣàmọ́dún. ayẹyẹ gbogbo wa láwọn ṣàmọ́dún o. gbogbo wa láwọn ṣàmọ́dún. gbogbo wa láwọn ṣàmọ́dún o. gbogbo wa láwọn ṣàmọ́dún. aya ò ní kú o ọmọ ò ní rùn o. gbogbo wa láwọn ṣàmọ́dún. ọmọ ayélujára ọmọ lọ́jọ́ àṣẹ̀bá ọmọ yòókù léwu. èèyàn nígbà títí kó mọ́ lè bàbá ẹ̀ tì. èèyàn lè tọ́ títí kó máa bá lóbìnrin sùn kan tún ní òpinnu dání. ó máa sọ pé mi ní ìyíta máa ga ọ̀dọ́ ìṣàkàtà. èmi ò ní kúkú onílẹ̀ ní kíákíá. èèwọ̀ ẹyẹ lẹ́kùn kú. a ò ní gbọ́kú dà lọ́rùn ṣinṣin. aláwòrán àtọ́lá ayé lọ́kùn ní bá ọ̀jẹ̀ bá wọn ṣẹ́kùn kékeré mi ò ní ìtẹ́jú ilẹ̀ mọ́lẹ̀. gbogbo wa láwọn ṣàmọ́dún o. gbogbo wa láwọn ṣàmọ́dún. ọkọ ò ní kú o aya ò ní run o. gbogbo wa láwọn ṣàmọ́dún. ayẹyẹ láwùjọ ṣàmọ́dún ni. nítorí ọmọ mi kò lè wá. Ara
wálẹ̀ ọmọ ẹkùn tó fi torítorí ọmọ ẹkùn tó fi tutù ọjọ́ ní ìṣẹ̀lẹ̀ bàbá mi ẹni ẹ bá rí ẹbí ọlọ́jọ́ àṣẹbá ìlú ọjọ́ mẹ́dùn ọlọ́jọ́ àṣẹbá o ìlú ọjọ́ mẹ́dùn ọlọ́jọ́ àṣẹbá o ìlú ọjọ́ mẹ́dùn. a máa gbére fún wa a ń kúra wa pé akóríire ti àfojúbà oṣù kẹta ọdún èlé ọjọ́ kìíní nínú oṣù kẹta ọdún a wà nílùú Ìbà pẹ̀lú ẹbí Ajófòyìnbó àwọn ló ń gbére ọdún eégún ti Làmíṣe nílùú Ìbà lọ́wọ́lọ́wọ́ láti ìlú Ìjẹ̀dòdó wọ́n ti wá sí ìlú Ìbà torí ọmọ Ìbà ni wọ́n ìyẹn ló jẹ́ pé àwọn olókùn wa lè ní pé ká máa bọ̀ wípé ọmọ ìṣẹ̀lẹ̀ ní gbogbo ọmọ Àwórì ká lè máa rí ẹ lójú adé lùbà lè ní gbogbo ẹ̀yin lèmi fẹ́ wa àmì fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ yìí pé ẹ ṣe kẹ́ṣe mi tẹ̀lé wa o ilé Àwórì lápapọ̀ a máa gbèjọ wa máa gbèjọ ọmọ. Ibi táyé lè lu ta jòkó sí ọba àdìsó bá bá a fẹ́ lè fi. Ibi táyé lè lu ta jòkó sí ọba àdìsó jòkó tẹ́. Ibi táyé lè lu ta jòkó sí ọba àdìsó bá bá a fẹ́ lè fi. Sọ pé ilé bàjá láyà wọn, àpẹẹrẹ pé ilé bàjá láyà wọn, àwọn tó bá ń pè é lájẹ̀bọ. Bàbá mọ̀lẹ̀ ilé bàjá láyà wọn, bàlá ìlú bàjá láyà wọn, àwọn tó bá ń pè é lájẹ̀bọ. Adìyẹ kòròrò àyè, ọ̀dọ́dọ́ kò kòròrò adìyẹ kòròrò àyè, ọ̀dọ́dọ́ kò ẹyẹ lòún sùn wẹ̀.
bá wa dárúkọ yín fún gbogbo ọmọ Àwórì ká bá gbogbo ọmọ Àwórì lèmi wò ilé àti lòkè òkú lọ́hùn. mo kí gbogbo Àwórì ìdílé tó kó pápá ìlú Bà lápapọ̀ pé àkú ọdún àkú ìyèdùn èmi Ṣẹ̀fí ọmọ Yusuf alágbà ìjẹ òdòdó ló kí gbogbo yín lọkùnrin lóbìnrin pé àkú ọdún àkú ìyèdùn a máa ṣọdún labo ọdún yà yàgò fún wa kò ní burú fún gbogbo wa báyìí a máa lọrí a máa bọ̀ọ́rẹ́. ẹ ṣe ilé ẹwà lè ló bà àmìṣọdún eégún kí ìjẹ́wìlẹ̀ lè sọ nípa eégún ti agboolé yìí lè fi jẹ́ pé ó ṣe pàtàkì fẹ́ káyé lẹ́tí gbádùn làmì ṣe lè ní. inú mi dùn púpọ̀ wípé èlì ìṣojú gbogbo wa àṣẹlẹ̀ rọrùn torí ajọ́fọ̀fọ̀ léegun wa lè ń jó lèlì ó dẹ̀ tùbà ká ó túṣẹ kò sí wàhálà kò sí ìdààmú kankan tá a bá ṣọdún ìtàn ara tùlù gbogbo nǹkan á lọ létòlétò kò ní sí ìdààmú kankan so ìdí nìyẹn tàbí ń ṣe ọdún eégún lọ́dọọdún. ẹ ṣe kó tó dúpẹ́ máa lọ ẹ bá dúpẹ́ lọ́wọ́ gbogbo ọ̀jẹ̀ ìlú Ìbà gbogbo ọ̀jẹ̀ Àwórì lọ jẹ́ kí ọdún ti bàyí kí wáṣáyé bá dúpẹ́ lọ́wọ́. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọ̀jẹ̀ àgbáyé pátápátá àti ọ̀jẹ̀ Ìbà àti pàápàá ọ̀jẹ̀ ìjẹ òdòdó lápapọ̀ pẹ̀lú àtìlẹ́yìn tó ṣe fún wa tí ò sí wàhálà tí ò sí ìdààmú tá a ṣọdún yìí tó dùn tó bà mo dúpẹ́ lọ́wọ́ ọ̀kọ́lọ́ kó máa fi iṣẹ́ ìṣọ́ gbogbo wa ká má lọ rí ká má bọ̀ rí o. ẹ ṣe àdúgbò lọ́wọ́ yìí abátọ́ máa ṣèmí àlè wáyé tì ìlú Ìbà ìlú ìjẹ̀dòdó gbogbo arójú ara yìí ẹ ṣe àdúgbò lọ́wọ́ yìí ẹ bá wa dárúkọ yín gbogbo ọmọ Àwórì ká bá kí gbogbo ẹgbẹ́ ọ̀jẹ̀ ti ìlú Ìbà níbí náà mi ṣọdún lèlè. orúkọ mi ni Kẹ́hìndé Samuel Giwa tí mo joyè Ọ̀dọ̀fin sílùú ìjẹ̀dòdó lábẹ́ Yíṣàwù Goríọlá Òsénì ọdún egúngún tí à ń ṣe fún kí ìlú kó bá lè túṣẹ kí ìlú kó lè bá máa rọ́jú ká bóyún kó máa bí wẹ́rẹ́ kí ẹni tó ń ṣiṣẹ́ bí kó máa lámọ́ fún wa kí gbogbo iṣẹ́ tó ní kálukú ṣe kó máa gbèrú sí i. a dẹ̀ ń ṣe ọdún eégún yìí ní orúkọ kábíyèsí wa Yíṣàwù Goríọlá torí láìsí wọn kò sáwa ìlú ìjẹ̀dòdó àwa la gbére lẹ́nìí torí bá a ṣe ń gbére lọ́dọọdún nìyẹn torí ọmọ ìlú ìmọ̀lẹ̀ yìí ni wá ọmọ ìlú Ìbà yìí ni wá so láti Bà láti lọ Ìjàgẹmọ la fi lọ sí ìjẹ̀dòdó Ìjàgẹmọ Ìjẹ̀ ọmọ Bà ni so ọmọ fún wa ní eré nínú ọdún eré tiwa la wá ṣe lẹ́nìí tí Àjọfẹ́mi wá ṣe lẹ́nìí tó ń ṣe igun Àbújá lílé òdòdó nílùú ìjẹ̀dòdó àwọn náà làwọn gbére lẹ́nìí tàwa ṣeré. ẹ ṣe bàbá olóyè lẹ́sẹ̀ eégún Àjọfẹ́mi ìbò lómi ṣeré lèlè kí jẹ́ mọ̀ràn yín gbogbo àwọn ẹbí lèpolè tó máa gbádùn. lágbára Ọlọ́run mo nígbàgbọ́ pé gbogbo àwọn ẹbí tó kù náà tó tún fẹ́ gbére ayọ̀ àti ìdùnnú náà máa fi ṣe tí ó dẹ̀ máa tùbà tó máa tùṣẹ́ tí kò ní síjà tí kò ní síta ìlú Ìbà yóò ní dàrú lápapọ̀ Nàìjíríà lápapọ̀ kò ní dàrú ilé ẹnì kankan ò ní dàrú ọjà ìyá gbé gbogbo wa. ẹ ṣe àdúgbò lọ́wọ́ yìí yàbá tó máa ṣọdún mẹ́wẹ́yà ò lè wá 80 ilé arójú ọ̀nà aráyè àti ìlú Ìbà àti ìlú ìjẹ̀dòdó wàhálà pẹ̀lú ìdààmú àìrójú àìráyè kò ní wọlé tó wá ẹ ṣe àdúgbò lọ́wọ́ yìí. ọ̀nà sì ni bàbá àwọn àwòrán mẹ́gọ̀ máa gbẹ́ bí gbóṣù lóbó lòun ló lọ́mọ ògbẹ́rẹ́ làlá àgbà sí lé
ọjọ́ kú pẹ́rẹ́rẹ́ tó pọ̀ sílé àmàlàgbà rere kó máa mọ́rẹ́ síwájú egúngún kiri ẹ̀kú lára àgbà ń tọ́jú ń gbọ́ sí. ọmọ máa ń nà mí mọ́ eégún yìí ṣe wú o ti nà mí lẹ́ẹ̀kan ìka ọ̀jẹ́ ní ọmọ tí ẹ bẹ́ẹ̀. òdòdó one ọmọ àkóbá ilé ọmọ àdábá òde Alhaji Rashidi ọmọ àkóbá ilé àdábá òde àkóbá kábà ọlọ́dà máa ra lù orúlé ó dẹ̀ ti sọ ọ́ rí àkóbá ti lọ lára ọ̀rẹ́ bí wá ti bí. di oníkọ̀tún wà action kábíyèsí. ẹ̀kọ́ ń bẹ lọ́jà tí ń tẹ̀yẹ òwú dúdú wọn ò yá kúrò ìgbàlẹ̀ wọn ò yá wọ̀ àjọfẹ́ ìgbẹ́ kí ló dé dẹ́mọ̀ yìí pọ̀ àní ẹ má rí o. ìbò bàbá ìnájà ọmọ adólójú bàbá tẹ́lifíṣẹ́lì. Òjò pẹ́pẹ́pẹ́ tí ń lòdì àkàrà. Alẹ́ babaláwo má dúró kí fá oríkì ìwọ̀ yàtọ̀. Ifá kan gbọ́dọ̀ kí mọ iṣu ọ̀pẹ̀lẹ̀ kan gbọ́dọ̀ kí mọ jẹ. Ẹ bá mi kí Oníkòyí. Àgbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ àlọ́kọ̀ wọn kọ̀ yẹbẹyẹbẹ lójú ní ọmọ kábọ̀ ọ̀pá wa àtàwọn abẹ́jọ wa. Ọ̀pá. Ọdún egúngún la ṣe ooo, ọdún egúngún la ṣe ooo, káwa bá wọlé ṣàárẹ̀ ooo, káwa bá wọlé ṣàárẹ̀ ooo, ọdún egúngún. Ọjọ́ fóyìnbó. Ọjọ́ fóyìnbó aṣọ rí pọ̀ jù, ẹ̀ẹ́dógún kọjá bínú dá.
ẹjọ pé organize business yẹ ọba ní kọ́tù kábíyèsí ọba kọ̀tù ìgbò lásán ọba kọ̀tù ìgbò lásán akọ̀lẹ̀kẹ̀ tí o sí ọmọ asẹ́gbẹ́bí ilé ẹ̀ máa sọ̀rọ̀ gbẹ́bí ìgboro ọmọ asàkìtàn dọ́jà. ọkọ̀ lórí olúwa ṣe kábíyèsí gbogbo ló kọ́ ṣé wọ́n bẹ̀ lálàáfíà ara. àdìgúnyà bá bọ̀rọ̀ kìíní ìgbà tí wọ́n tẹ̀lé ìyàgò àdìgúnyà àdìgúnyà bá ọba jẹrẹ máa kàwé gàfẹ́ ọ̀tọ́rìtì mo kí ẹ kí ẹ bọ́tà abágbé kòtì ìdíyẹ orí ara èdè òkìtì. gàfẹ́ làfẹ́ ẹ̀ẹ́dẹ́ àpọ̀lápọ̀ èmi kò sì olú àlùmọ̀ ẹ̀dùn tó gbọ́ ní ìwé akẹ́kọ̀ọ́ ìrẹ̀lẹ̀ abẹ́lẹ̀ ọ̀fẹ́ ìrẹ̀lẹ̀ abẹ́lẹ̀ abẹ́rẹ́ nǹkan mo kí olùkọ̀tún ti gbogbo ìlú Ìkọ̀tún ọmọ asọ̀gbọ́dúlé máa sọ̀gbọ́dúgbòrò máa sàkìtà tó dà. ẹ̀ṣọ́ kò yí ọmọ ogun mìíràn padà bí wàá síwájú o. iye gbẹlẹ fòlù ọlọ́ta ìdíyẹ máa kúnjẹ ìbí ìpẹyẹ àròdìgbọ́dá pèrèdẹ́rù oògùn. ọmọ akófin wá wájì wá ẹlẹ́gbà ẹ̀dì ìdíyẹ máa lérí ogun Ìkòyí ò ní ogun kọ́tìdì. Ìkòyí ò ní ogun kọ́tìdì. ẹ̀ṣọ́rọ̀gùn ó yọ ọmọ adọ̀rùn bóra ní ẹ̀ṣọ́rọ̀gùn níyà ọmọ atẹ̀wéèrè. òjòjì dààmú ọmọ ẹ̀kọ́ ló yẹ gbọ́dọ̀. bákan náà ni mo kí Alhaji Zikiru Lai Fìjàbí mo kí yín ẹ̀ka àbọ̀ sáárín wa. mo kí Alhaji Zikiru Lai Fìjàbí ti gbogbo igbó olórin àjọfo ìmọ̀ eléyìí pọ̀ ju Alhaji Moses ọmọ ìyá ọjà nígòdò ní ẹ̀gàn ẹ má fò sókè àti rí yín o. bákan náà ni mo kí Alhaji mo kọ́lu olóòtú mo ṣòṣì níta wọ́n á gbẹ̀nà ọmọdélé àti rí yín ẹ má fò sókè. àgbẹ̀ tuntun náà ní ìlédì olúwo lọ́lọ́dọ̀ mo kọ́lu olóòtú.
Adékun ìbò ṣe sùúrù. Lẹ́yìn mo fẹ́ kó mú wa ìjọba bá rẹ. Bó bá jẹ́ bàbá náà lọ́bí náà. Mo fẹ́ kó mú wa ìjọba bá rẹ. Yàlóló ẹ̀rù yìí gbọdọ̀. Fún ìbò bàbá lọ́jà, ìjọ bàbá tẹ́nitẹ́, fún igi àṣà, àwọn agbẹ́rẹ́ fún ìbò tàgbòtàgbò. Bàbá kọ̀ọ̀yìn. Bàbá ọlọ́pọ̀ ní ìdàgbò gbogbo. Orí burúkú ní ìjàdọ̀ ìlọ́dún tuntun. Ọjọ́ tí ìbọn nílẹ̀ yìí, ọjọ́ tí ìbọn nílẹ̀ yìí bà, ìbọn ọkùnrin ìbọn obìnrin. Ọjọ́ bá ìbọn, ìyàwó ẹgbẹ́ bí ìwùgbọ́, kò ní ìwé mọ̀ ní ìkọ̀ bàbá rẹ ni, ìyàwó ẹ̀dọ̀ tí wọ́n nà, kò ní ìwé mọ̀ ní ìkọ̀ bàbá rẹ ni, ọjọ́ òun nígbà ẹ̀kọ́, ọ̀rọ̀ ìgbọ́ ọmọlẹ̀, ìyọ̀ ọmọlẹ̀ lọ́yẹ̀, ọṣọ́ọ̀lù, àjẹ́lù, ọ̀nà ọmọdà méjì ẹ̀dẹ̀ máa bẹ̀rẹ̀, àbáyọ̀, ó ti fẹ̀wé àrùn dáhùn. Ó ti fẹ̀wé àrùn ẹlẹ́ ṣe kò ní ìwúwá. Ó ti fẹ̀wé àrùn sáúnjẹ́, ó fẹ̀wé àrùn sáúnjẹ́, ó fẹ̀wé àrùn sáúnjẹ́. Alẹ́ òwe kì í bí mo bá ṣe ẹ̀fẹ̀ tó sọ̀bà. Kí mo bá fẹ́ ẹ̀fẹ̀ tó sọ̀bà. Kí mo bá ṣe ẹ̀yìn ẹ̀fẹ̀ tó sọ̀bà. Òwúrọ̀ òmàlẹ́ olódì ó bá ṣe ẹ̀yìn ẹ̀fẹ̀ tó sọ̀bà. Òwúrọ̀. Mo kí onígbọ́lá bí ọ̀jẹ̀. Ọjọ́ gbọ́ngbọ́n kú ọmọ adékúndùn ó ti wọ ìkáyì tí ó bẹ̀. Mo kí onígbọ́lá bí ọ̀jẹ̀ gbọ́ngbọ́n kú ọmọ adékúndùn bá owó. Olórí ẹbí bàbá bùkátà. Mélòó kan bí ọjọ́ gbogbo ọ̀rọ̀ kìkì òòlù. Ọjọ́ mọ́tàlá kan ọkọ̀ gbòòlù. Òṣèré tí ó. Ẹjọ́. Ọlọ́run bá jẹ́ ń dáràn nínú àwọn ìyàwó táwọn fẹ́ yí àjẹ́ òun jẹ́. Ọtọ́kùn ọgbọ́dọ̀ pọ̀jù lẹ́yìn èsì ọ̀gbọ̀n ọlọ́run. Ọtọ́kùn méjì ti tó kílódé. Ọtọ́kùn ọgbọ́dọ̀ pọ̀jù. Ọtọ́kùn ọgbọ́dọ̀ pọ̀jù lẹ́yìn èsì yìí. Ọjọ́. Ọkùnrin ọgbọ́dọ̀ pọ̀ jù.
ẹjọ́ ẹ má jẹ́ kí wọ́n dà pọ̀jọ́ lẹ́wọ̀n lọ ẹ fẹ́ kú ẹ̀rọ èkó sórí. yóò bọ̀ yọ ọmọ bí lọ́jọ́ tí ọba wọ́n ṣe ẹ kú ọlọ́yè. aláàtì ìbá aláàtì sẹ́ni ọ̀ṣẹ́ yìí ẹ bá a jókòó ẹjọ́ ẹ bá a jókòó ẹ bá a jókòó lọ ẹ bá a fojú ẹgbẹ́ yìí rẹ̀. ẹjọ́ ẹ bá a súnmọ́ yìí díẹ̀ díẹ̀ yìí ẹ máa rí wọn ẹ máa wọ. ìwé yóò gbọ́dọ̀ tọ́jú. ìṣòro bá fi gbàgbàgbà. aláàjì àdéhùn ní nǹkan tí wọ́n bá ṣe tì ilẹ̀ ló máa gbé kódà á sùn sílẹ̀. gbogbo ọ̀gá ní gbogbo gbé ṣòwò ní àwọn ìwòrán ọ̀gá. ilé àwọn sì dé ìwé ìlẹ́kùn ọ̀sẹ̀ àwọn sì wọ́n láì níyàn. Adéfẹ́ ìmọ̀dé àdúrà báyé bá ń yọrin kì í dé ní aráyé. Adéfẹ́ ìmọ̀dé àdúrà báyé bá ń yọrin. Adéfẹ́ ìgbò. Sanwó fún àròlìró Olúgbàdó. Ajabiri ọmọ ẹ má jabiri ọmọ ẹ o.
Èso lọ́fẹ̀ẹ́jọ́ bí ní ọ̀dì 15th of March. Agogo méje àárọ̀ ló ti bá irú mi. Ọ̀dọ́ ọmọdé ìpamọ́kọ làbẹ́làbẹ́ ọjọ́ ń gbókò alẹ́ lọ ilẹ̀ tó ń jà. Ìwé là ń kí ọmọ là ń gẹ̀. Ọṣẹ́ ọmọ ẹgbẹ́ òyìnbó kúrò ewu ewu náà kì í pàròdì kì í pàròdì. Ọmọ lọ́dọ̀dọ̀ Àgbọ̀n fún ìbò ti wọ lálọ́mọ gẹ́gẹ́ bí ọ̀dọ̀dọ̀ ẹ̀ṣọ́ ọkọ̀ owó. ẹ bá kí gbogbo ọmọ Àwórì kẹ dárúkọ yín fún gbogbo ọmọ Àwórì lẹ́kúnrẹ́rẹ́. orúkọ mi Jẹ̀lílì Àbú Òdòdó láti ìlú Ìjẹ̀ Òdòdó. ẹ bá wa kí gbogbo ọmọ ìlú Ìbà pẹ̀lú gbogbo bí Àwórì lílẹ̀kadì. mo bàsìkò yìí mo fi kí gbogbo ọlọ́jẹ̀ nílùú Ìbà mojú bàsìkò yìí mo fi kí kábíyèsí wa nílùú Ìbà ọba Ishau Goriola Hussaini wípé ọkú ọdún náà à á ṣọ̀pẹ́ ẹ̀ láyé ojú wa tó rọ́dún yìí ló máa tó rọ́dún mi o à á ṣe lẹ́gbàlẹ́gbẹ̀ nílé ayé yìí o. ẹ ṣe kí ìjẹ́wọ̀ ilé bá wa sọ nípa ọdún eégún làmí ṣe ilẹ̀ Àwórì torí abádèlú bí àríkọ́ ń ṣọdún eégún kí jẹ́ pàtàkì tí làmí ṣọdún eégún ilẹ̀ Àwórì káàkiri. ohun pàtàkì làmí fi ṣe ọdún eégún ilẹ̀ Àwórì ó pọ̀ àkọ́kọ́ bọ́mọ kékeré bá mi ṣàìsàn bó bá wà nínú ilé béégún bá jáde béégún bá ké bó bá gbúrò eégún ó bẹ dìde ìjọ ẹ̀ lára ẹ̀ máa yá ó bẹ dìde ó bá má tẹ̀lé eégún ni. bàbá tèmi lílé eégún ajọ́bọ̀ ìbò lè ṣeré lèlè kíkú kẹlẹ́dùmarè tó mú sọ̀dọ̀ àìmọye àwọn obìnrin láti jẹgun láti ìlú jẹgun láti ìlú Kọ̀tún tó wá tọrọ ọmọ lọ́wọ́ eégún ajọ́bọ̀ òyìnbó yìí tá a dẹ̀ dúpẹ́ fọlọ́run wípé Ọlọ́run gbàdúrà wọn wọ́n finú ṣoyún wọ́n fẹ̀yìn gbọ́mọ pọ̀ ọdẹ ń padà wá ẹ̀jẹ̀ wọn nà mí jẹ́ wọ́n ń padà mú wá sọ́dọ̀ eégún ajọ́bọ̀ òyìnbó yẹn. ẹ ṣe lèlí sá gbọ́ pé ìlú Ìjẹ̀dòdó ló fi gbàdọ̀ tèlé kí kọ́hún ṣe rí gbàdá àti ìlú Ìbà káfíńdé ìlú Ìjẹ̀dòdó ìlú Ìbà. ìbàjẹ́ wọ́pọ̀ ilé wa níbà bàbá wa bàbá ńlá wa tí mo fi tọ̀wọ̀ tí mo fi dárúkọ ẹ̀ ṣíw Olúṣèyìndé ìgbàlí ń bọ̀ látọ̀yọ́ ìlú Ìbà yìí ló dé sí káṣọ ìlú Ìbà yìí ló dó sí ká bẹ̀rẹ̀ sí í ṣọdẹ lẹ́lí àwọn ọmọ Òdòdó gbogbo obìnrin nìyẹn lè dákọ̀ nílùú Ìbà yìí àwọn ọmọ Òdòdó alílẹ̀ libẹ̀ lẹ́lí ìtorí ẹ ló jẹ́ wípé Ìbà wọn ò gbàgbé jẹjẹ mọ́ àtijọ́ Òdòdó òtórí babaláwo ààrẹ Olúṣèyìndé ìgbà ó ṣọdẹ látọ̀yọ́ dé ìlú Ìbà yìí ó tọ́ kó ní Ìbà yìí ló gbà jẹjẹ mọ́ lọ. ẹ
ẹ ṣe ẹ bá wa fẹ́ lu àgbà káfí wúre púpọ̀ wọn nítorí ìdán eégún ajókòó ìbò wá sí ìlú ìbàlẹ̀ ní ìpadà sílé wọn kí má sí wàhálà. mo ń fàsìkò yìí mo fi ń gbàdúrà fún tẹrú tọmọ toyún inú ṣàtàṣẹ́ẹ̀dì tó gbọ́ pé ajókòó ìbò eégún àbúrò òdòdó nílùú jẹ òdòdó wípé òun ló fẹ́ ṣeré lẹ́nìí ní march 1st nílùú ibà gbogbo wọn ayọ̀ àtàlàfíà lọ́jú lé wọn sí kádébà ayọ̀ àtàlàfíà náà máa tọ́ padà sílé wọn ọlọ́wọ́ wà nípọ̀jú eléyìí káfí ṣàṣemọ fún wa o à ń ṣe lẹ́gbàlẹ́gbẹ́ lórí ìpẹ́ o. ẹ ṣe àdúgbò lọ́wọ́ yìí abátọ́ máa ṣe mìíràn àléwẹ̀ káyìtì ìlú ibà á máa rójú ara yìí ìlú ìjẹ̀dòdó ò ní bàjẹ́ ipa máa kébé pé ẹ máa kébé ọmọ yẹn máa fọ̀ ń bọ́ ọmọ yẹn ẹ ṣe àdúgbò lọ́wọ́ yìí.